Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ sì tún kú ojúmọ́ mọ́. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ìkànnì ọ̀rọ̀ láti ọwọ́ Ọlábísí Àkàndé níbi tí a ti ń fi ọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀, níbi tí a ti ń ṣe kóríyá tá sì tún ti ń fi ọ̀rọ̀ sínra wa ní gbẹ̀rẹ̀ ìpàkọ́. Fún tòní, a ní àgbéyẹ̀wò lórí àwọn òwe tàbí àwọn ọ̀rọ̀ Yorùbá, ṣùgbọ́n a fẹ́ ṣe àgbéyẹ̀wò àwọn tẹkinọ́lọ́jì kọ̀ọ̀kan. Tẹkinọ́lọ́jì tá a fẹ́ ṣàgbéyẹ̀wò rẹ̀ lónìí, orúkọ rẹ̀ òun náà ni artificial intelligence. Kí gan tiẹ̀ ní ta tiẹ̀ lè pe artificial intelligence pàápàá jùlọ ní èdè Yorùbá tó tún wá fi dórí àwọn tá a lè pè ní generative AI. Mo mọ̀ pé ó yẹ ṣe kọ́pọ̀lọpọ̀ wa ti mọ̀, ó yẹ ṣe kọ́pọ̀lọpọ̀ wa tiẹ̀ má ì tí ì mọ̀. Ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀, ibi tó ti bẹ̀rẹ̀. Ǹjẹ́ tiẹ̀ jẹ́ mọ̀ wípé ibi tí ìrìn àjò ìwádìí lórí àwọn nǹkan tí à ń lò lónìí, ìyẹn generative AI pàápàá jùlọ tó yẹ kó jẹ́ ó gbòde kan lọ́dún tó kọjá. Ìrìn àjò lórí ẹ̀ ti bẹ̀rẹ̀ láti bí ọdún 1956. A mọ̀ pàtàn ibi tí artificial intelligence ti ń bọ̀ tó bá yá àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó jẹ́ kí ìrìn àjò artificial intelligence ní ta lè pè lédè Yorùbá ní ọgbọ́n àtọwọ́dá tá lè jẹ́ kó tí àwọn ìrìn àjò tó rìn tó jẹ́ kó yá ní kánmọ́kánmọ́. Àwọn ọgbọ́n àtọwọ́dá yìí torí pé tá a bá sọ pé intelligence, òye tàbí ọgbọ́n, òun náà ni tí ń jẹ́ intelligence. Artificial àtọwọ́dá ni. Artificial intelligence, òye tàbí ọgbọ́n àtọwọ́dá. Mo fẹ́ràn ọgbọ́n àtọwọ́dá púpọ̀. Ẹ jẹ́ á dá dúró sórí ọgbọ́n àtọwọ́dá. Àwọn ọgbọ́n àtọwọ́dá yìí wọ́n pé oríṣiríṣi. Ọ̀nà kan kọ́ ni ọgbọ́n àtọwọ́dá gbà wá. Ọ̀nà pọ̀ tí ọgbọ́n àtọwọ́dá tí wọ́n yà sí. Kódà ó fẹ́ tó 20 lọ́dọ̀ àwọn tó pín. Ṣùgbọ́n màá kàn ra sọ fírí nípa mẹ́ta ńbẹ̀. Ṣùgbọ́n nínú mẹ́ta yìí, ibi tọ́rọ̀ mi lọ ńbẹ̀ gangan òun lèyí tá à ń pè ní Olumuyiiwa. Èyí tí olóyìnbó ń pè ní generative AI. Àwọn ọgbọ́n àtọwọ́dá yìí, wọ́n á máa ọgbọ́n ni wọ́n. Ìyẹn ni pé torí pé wọ́n lọ́gbọ́n àti ṣe nǹkan, láti lè ṣe nǹkan, wọ́n lè sọ̀rọ̀ bí èèyàn, wọ́n lè kọ nǹkan bí èèyàn, wọ́n lè ṣe oríṣiríṣi nǹkan bí èèyàn, ṣùgbọ́n wọn ò lè ṣe àwọn nǹkan kó dára gẹ́lẹ́gẹ́lẹ́ bí gbogbo èèyàn. Ìyẹn la máa fi kọ́kọ́ sọ nípa bóyá alákọ̀ọ́kọ́ tó jẹ́ pé òun náà ni ọjọ́ ọ̀la fún àwọn ẹ̀rọ ọgbọ́n àtọwọ́dá wọ̀nyí. Bóyá àwa tá ti mọ̀ gbọ́ èyí tí wọ́n ń pè ní AGI, èyí tí wọ́n ń pè ní Artificial General Intelligence. A lè pè léyìn ní ọgbọ́n àtọwọ́dá gbogbo nìṣe. Torí pé a mọ̀ pé ọmọ ènìyàn gẹ́gẹ́ tẹ́ bá gbàgbé nínú àwọn ọ̀rọ̀ tá a ti sọ sẹ́yìn, a sọ̀rọ̀ nípa iṣẹ́ àti ènìyàn. Tá dẹ̀ sọ wípé wọ́n dá iṣẹ́ fún ènìyàn ni, wọn ò dá ènìyàn fún iṣẹ́ nítorí pé iṣẹ́ tènìyàn lè ṣe ó pọ̀ gan. Èèyàn lè ṣe onírànran bóyá bí iṣẹ́ 20 kéèyàn tiẹ̀ tó kúrò láyé. Èèyàn ò lè kò sí ẹnìkan tí wọ́n dá iṣẹ́ kan fún pé iṣẹ́ ẹyọ kan tí mo lè ṣe lélẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn AI lóòótọ́ wọ́n ti lè ṣe oríṣiríṣi iṣẹ́ ṣùgbọ́n ọjọ́ iwájú wọn náà nígbà tí wọ́n bá tó lè ṣe onírànran nǹkan gẹ́gẹ́ bí àwọn ènìyàn. Àwọn eléyìí ni wọ́n pè ní ọgbọ́n àtọwọ́dá gbogbo nìṣe. Àwọn kan tún wà tá à ń pè ní discriminatory AI. À ń pè ní wọ́n ní discriminatory AI. Àwọn eléyìí la lè pè ní ọgbọ́n àtọwọ́dá aládàáyanrí. Ìdí ni pé àwọn ọgbọ́n àtọwọ́dá aládàáyanrí wọ̀nyí, àwọn ni wọ́n lè bá ni ṣe àdáyanrí lórí tá bá kó oríṣiríṣi nǹkan pọ̀. Wọ́n lè bá ni tá bá kó fún wọn gẹ́gẹ́ bí ohun tó lóyìnbó ń pè ní dataset. Wọ́n lè ṣàdáyanrí wọn pé eléyìí àdáyanrí ẹ̀ rèé. Bóyá lápèjúwe, bóyá àwọn tó bá jẹ́ pé wọ́n ti ń ṣe ìdá ẹ̀rọ kọ̀m̀pútà lẹ́kọ̀ọ́ tàbí ìkọ́ kọ̀m̀pútà lẹ́kọ̀ọ́ tí wọ́n ń pè ní machine learning. Nínú ẹ̀ téèyàn bá ṣe èyí tí wọ́n ń pè ní deep learning, ìkẹ́kọ̀ọ́ jìdòjìdò fún àwọn ẹ̀rọ. Nínú ẹ̀ á rí wípé nígbà míì tẹ́ bá kó ọ̀pọ̀lọpọ̀ àwòrán ajá àti àwọn ológbò lápèjúwe tẹ́ bá kó fún àwọn ẹ̀rọ yìí láwọn èyí tẹ́ ẹ ti dá lẹ́kọ̀ọ́, wọ́n á pè wọ́n ní training, pé a ti train model yìí. Ẹni pé tá a ti dá lẹ́kọ̀ọ́. Lẹ́yìn tẹ́ bá ti dá lẹ́kọ̀ọ́, àwọn yẹn wọ́n á ṣe àdáyanrí pé àwọn ajá ibẹ̀ leléyìí. Ẹ gbọdọ̀ fún wọn ní àwòrán ológbò kó wá sọ fún yín pé ajá rèé, ẹ̀kọ́ rẹ̀ ò tíì kún tó nù.
So bẹ́ẹ̀kọ́ rẹ̀ ò bá tí ì kún tó, a tún kọ́ lẹ́kọ̀ọ́ náà ni títí tí ó fi mọ̀. Irú àwọn ọgbọ́n àtọwọ́dá irú bẹ́ẹ̀ wọ́n lè ṣe àdáyanrí àwọn nǹkan. Irú àwọn ọgbọ́n àtọwọ́dá aládàáyanrí yìí, irú wọn náà lèèyàn lè lò fún bóyá bí ìwádìí fún àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ bí wọ́n bá ń ṣe àdáyanrí tí wọ́n ń wá àwọn èèyàn. Bóyá lápèjúwe tẹ bá ní kámẹ́rà tí ń ṣe àdáyanrí oníranran àwọn èèyàn tí wọ́n ń wọlé tí wọ́n ń jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ká dá dúró síbẹ̀. Èyí tá a fẹ́ sọ gangan ni ọgbọ́n àtọwọ́dá Olumuyiiwa. Ọgbọ́n àtọwọ́dá Olumuyiiwa tí gbogbo wa mọ̀ sí Generative AI. Àwọn Generative AI yìí, ìdí tá a fi pè ní Olumuyiiwa ni wípé generative n tí ń mú nǹkan wá ni, tí ń generate. Kí là ń pe generator lédè Yorùbá? Ẹ̀rọ amúnáwá. Ó mú nǹkan wá, Olumuyiiwa. Mo sì fẹ́ràn láti pe Generative AI ní Olumuyiiwa. Ìdí ni wípé ó lè mú oríṣiríṣi nǹkan wá. Nǹkan yẹn kọ̀ọ̀kan ni máa ń mú wá. Bẹ́ẹ̀ fẹ́ kó kọrin, ó lè mú wá. Bẹ́ẹ̀ bá sọ fún pé mú ewì, kọ ewì fún mi, ó lè mú ewì wá. Bẹ́ẹ̀ bá fẹ́ kó kọ̀wé, ó lè kọ̀wé fún yín ní ráńpẹ́. Bẹ́ẹ̀ bá ní àpilẹ̀kọ tàbí àròkọ tẹ̀tí ẹ̀ fẹ́ kọ, ǹjẹ́ tí ẹ̀ mọ̀ tá à ń pè láròkọ? Àròkọ òun ni essay. Òun lolóyìnbó ń pè ní essay. Bá a bá fẹ́ kọ àròkọ, a lè sọ fún ọgbọ́n àtọwọ́dá Olumuyiiwa wípé mú àròkọ wá fún mi. Yóò sì mú àròkọ wá. Fún àwọn tó bá jẹ́ pé wọ́n á máa tẹ kọ̀ǹpútà, wọ́n á sì máa ṣe àgbéjáde àwọn tá à ń pè ní software. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀, wọ́n lè sọ fún pé kọ kóòdù fún mi, mú kóòdù wá fún mi, a sì máa mú wá. Ìdí nìyí tá a fi pè Generative AI ní ọgbọ́n àtọwọ́dá Olumuyiiwa. Yàrá rẹ gbé nínú ìyàtọ̀ tó wà láàárín èdè Gẹ̀ẹ́sì àti èdè Yorùbá, òun ni wípé nínú èdè Gẹ̀ẹ́sì, adjective òun ni ó ṣáájú ohun tá a fẹ́ sọ nípa ẹ̀. A fẹ́ sọ nípa AI. Adjective wa ni pé Generative AI. Ṣùgbọ́n nínú èdè Yorùbá, a ó sọ wípé ohun tá a fẹ́ sọ nípa ẹ̀ gangan lákọ̀ọ́kọ́ mú wá. A ṣàlàyé wípé ọgbọ́n àtọwọ́dá Olumuyiiwa, torí adjective yẹn ó ti bọ́ sẹ́yìn. Láàárín ẹ̀. Màá wá ṣe àfihàn bóyá bí àwọn oríṣiríṣi ẹ̀rọ ọgbọ́n àtọwọ́dá Olumuyiiwa tí èmi a máa lò. Bóyá alákọ̀ọ́kọ́ ń bẹ̀ jẹ́ kí n ti ọ̀kọ́ lò èyí tó gbajúmọ̀ jù. Òun náà ni ọgbọ́n àtọwọ́dá tá a mọ̀ sí èyí tó wá láti iléeṣẹ́ Facebook. Ẹ má gbàgbé pé àwọn ọgbọ́n àtọwọ́dá yìí wọ́n wá láti oríṣiríṣi iléeṣẹ́. Kò sẹ́ni tí ò lè gbé tiẹ̀ jáde. Iléeṣẹ́ Facebook ní titi wọn tí wọ́n pè ní Meta AI. Iléeṣẹ́ tó jẹ́ Twitter tẹ́lẹ̀, àwọn náà ní tiwọn tí wọ́n pè ní Grok AI. Iléeṣẹ́ OpenAI, àwọn náà ní tiwọn tó jẹ́ pé òun náà ni tó gbajúmọ̀ jù, tó fẹ̀ lójú. Iléeṣẹ́ Google náà ní tiwọn tí wọ́n pè ní Gemini. Oníranran àwọn iléeṣẹ́ ẹ̀rọ kọ̀m̀pútà ìgbàlódé náà ni wọ́n ní ẹ̀rọ ọgbọ́n àtọwọ́dá titi wọn. Màá kàn ṣe àpèjúwe bí àwọn bíi mẹ́rin nínú wọn. Ẹ má bá mi ká lọ. Alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ fi ṣe àpèjúwe òun ni ti iléeṣẹ́ Meta AI. Torí pé àwọn ẹ̀rọ ọgbọ́n àtọwọ́dá yìí wọ́n ti kì wọ́n bọ a lè kì wọ́n bọ oníranran àwọn nǹkan fún iṣẹ́. A lè kì wọ́n bọ bóyá bí Messenger ni o. Kò sọ́nà ibi tá a lè gbà kí wọ́n bọ̀. Bá bá ní orí ayélujára titi wa, orí ìkànnì ayélujára tiwa, a lè kì wọ́n bọ ibẹ̀. A ti rí àwọn iléeṣẹ́ tí wọ́n ti kì àwọn ẹ̀rọ ọgbọ́n àtọwọ́dá yìí. Kódà wọ́n ti kì bọnú àwọn ẹ̀rọ ìfọṣọ táwọn èèyàn fi ń fọṣọ. Wọ́n ti kì wọ́n bọnú ọkọ̀. Orí àpèjúwe wọn náà láti rí àwọn ọkọ̀ tí wọ́n lè dá nǹkan ṣe, àwọn ọkọ̀ adáhunṣe. Àwọn ọkọ̀ adáhunṣe tí wọ́n lè dá nǹkan ṣe fún ara wọn. Ìyẹn ni àwọn tá à ń pè ní self-driving cars tí wọ́n lè dá nǹkan ṣe. Ọ̀nà pọ̀ tí wọ́n lè kì àwọn ẹ̀rọ yìí bọ̀. Tá bá ti ní àgbọ́yé iṣẹ́ tí àwọn ọkọ̀ wọ̀nyí ń ṣe, a lè kì wọ́n bọ oníranran nǹkan. Ẹ̀bùn kan jẹ́ mú àpèjúwe alákọ̀ọ́kọ́ wá pẹ̀lú Facebook tá à ń pè ní Meta AI. Irú òun nísìnyí wọ́n ti kì bọnú WhatsApp tí gbogbo wa ń lò. Kò sí nǹkan tí mo fẹ́ kọ fún tí ò lè ṣe fún mi. Bóyá mo ní wàhálà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá, mo sì ní ìbéèrè tí mo fẹ́ béèrè pẹ̀lú wọn. Ó lè wá bí tí ò bá tiẹ̀ tí yé mi pé
Fún àsìkò yìí tí Meta AI òun ò tí ì gbọ́ èdè Yorùbá, màá ṣàfihàn èyí tó gbọ́ Yorùbá. I want to write a letter to Inspector General of Police. Yeah. About I don't know. Yeah, about unruly police officers. Unruly police officers. And what to do about it. Yeah. Add ideas on reining in these officers. Bóyá ṣe tí wọ́n gbé fún mi nìyẹn. Mi ò dẹ̀ fẹ́ ronú jinlẹ̀ púpọ̀ nípa bí mo ṣe fẹ́ kí wọn. Ó ti fún mi ní àpèjúwe, iṣẹ́ yìí náà ti rí. Inspector General of Police. Mo ti ní mú yìí wá. Ohun tí mo ní kó mú wá fún mi ní àpèkọ́. Àpèkọ́. Ẹ ti rí pé ó kọ́ wá lónìrànràn. Bákan náà, ó tún fi àmọ̀ràn sí. Kódà nígbà míì tí n bá ti ń ronú nǹkan kankan, bóyá tí èrò yẹn ò wá kúnná tó tàbí kò dá mi lójú, mo lè gbé fún Ọgbọ́n Àtọwọ́dá Olumuyiiwa wípé bá mi ṣe àgbéyẹ̀wò èrò yìí. Bóyá lápèjúwe, mò ń ro kankan wípé bóyá mo sọ̀rọ̀ kan láàrin ọ̀sẹ̀ wípé the best time to dig a well is when you are not thirsty. Bó ṣe da tó yẹn lọ́rọ̀, ó lè ní àtakò. Kó tó di pé mo rẹ́ni tó fẹ́ takò, mo lè sọ fún Olumuyiiwa mi pé ṣe àtakò nǹkan yìí fún mi. Mú àtakò nǹkan yìí wá fún mi. Ní bá ní pé critique this statement. Critique this statement. Bóyá lápèjúwe, no food for lazy man. No food for lazy man. Mo kàn ní pé kó bá mi jọ kó yẹ̀ wò. Mi ò sọ jù bẹ́ẹ̀ lọ fún. Ó ti mú wá. Kí làwọn ibi tó dára sí àtàwọn ibi tó kù díẹ̀ sí? Ṣé rí, ó ṣàlàyé lónìrànràn pé it encourages productivity, it's simple and memorable. Ó lọ sí àgẹ́ bó ṣe wù kó dára tó lọ́rọ̀, ó láwọn kùdìẹ̀kudiẹ náà. Kí làwọn kùdìẹ̀kudiẹ rẹ̀? Oversimplification, stigmatization, lack of empathy, ignores privilege, unproductive shaming, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Síbẹ̀síbẹ̀ ó tún wá tún mú àmọ̀ràn wá pé tó bá tún fẹ́ kí kíní dára jù báyìí lọ, ó sọ wípé everyone deserves access to nutritious food regardless of employment status. Tàbí ká sọ wípé food security is a human right, not a reward for productivity. Ṣé rí pé Olumuyiiwa ó gbìyànjú. Àwọn àpèjúwe kan lélẹ̀, bóyá kí n mú àpèjúwe kẹta wá. Mo lè sọ fún pé Olumuyiiwa mú wá fún mi. Ẹ ràn pé Olumuyiiwa ṣé gbàgbé pé mo ti sọ pé generator lédè Yorùbá kí là ń pè? Ẹ̀rọ amúnáwá generate mú wá. A bá pe Generative AI ní Ọgbọ́n Àtọwọ́dá Olumuyiiwa. Kò dé láìfi. Mo fẹ́ kó mú àwòrán wá fún mi. Imagine, kí tí ẹni tí mo lè rò. Imagine a handsome Aláàfin of Ọ̀yọ́. Aláàfin of Ọ̀yọ́. Of Ọ̀yọ́ Empire. Bóyá kí n fi empire sí. In all of his glory. In all of his glory. Ẹ ti ẹ̀ jẹ́ ohun tó ti ẹ̀ lé. Ẹ já ohun tó Olumuyiiwa fẹ́ mú wá fún mi. Olumuyiiwa ń yà àwòrán lọ́wọ́. Ẹ ti fẹ́ yàtọ̀. Ó gbìyànjú àmọ́ kò ṣe tó. Ìkan tí mo ṣe pẹ̀lú àwọn ọmọdé tó jẹ́ bí apanilẹ́rìn, òun nìkan tí mo ní pé yà á fún mi. Mú wá fún mi. Mú wá fún mi. Adìyẹ tí ń lọ ilé ìwé. Imagine a chicken. Imagine a chicken going to school. Imagine a chicken going to school. Imagine a chicken going to school. Going to school. Kò jù bẹ́ẹ̀ lọ. Kò sí nǹkan tí mi ò lè rò tí mo lè gbé fún. So, ṣé rí pé nígbà tí mo ní kó mú adìyẹ wá, ó ṣe àgbékalẹ̀ fún mi. Adìyẹ tí ń lọ sí ilé ìwé. Kò sí nǹkan tí mi ò lè rò.
tí n bá fẹ́ ó dà pé ńgbà tá a wà ní kékeré a sábà máa ń sọ̀rọ̀ pé bóyá ẹnìkan ní ẹní tí ń fò mo lè ní show me tí wọ́n á ní imagine a young Nigerian on a flying mat on a flying mat flying over Lagos flying over Lagos ẹ jẹ́ n wò bóyá yóò ṣe àkójọpọ̀ àwọn nǹkan wọ̀nyí. Olúmúyìwá mú àwòrán wá fún mi. Àwòrán kí ni o? Àwòrán ọ̀dọ́mọdé tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó gbìyànjú, ẹ̀yin náà rí i pé ó gbìyànjú díẹ̀. Info ti jọ Èkó náà díẹ̀. Ó gbìyànjú. Ara àwọn nǹkan tí àwọn àǹfààní tí Olúmúyìwá ń ṣe fún àwọn ènìyàn, òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó yẹ kéèyàn ṣe, kéèyàn ti ronú láròjù, yóò ràn yàn lọ́wọ́, yóò gbé èèyàn débẹ̀ kíákíá. Yóò gbé èèyàn dé. Ẹ jẹ́ á dá dúró síbẹ̀ fún ti tòun. Ẹ jẹ́ kí n tún mú àpèjúwe míì tún wá tí mo tún ti lò tí ó yà mí lẹ́nu dáadáa. A ti fi àpèjúwe mẹ́ta AI a ti fi hàn ara wa. Àpèjúwe míì tí mo tún lè mú wá ni ChatGPT. Eléyìí tá a bá kàn ti lọ sí chatgpt.com yóò gbé wa débẹ̀. Yóò gbé wa débẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan pọ̀ tí ChatGPT lè ṣe fún yàn. Lápèjúwe, irú èmi nísìnyí kọ́ṣẹ́ bá ṣe ń ṣe àgbéjáde àwọn podcast lọ́nà tí ó gbà fi yè kooro. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo fẹ́ mọ̀ nípa ẹ̀ ni mo ti bi ChatGPT. Ní ìgbà míì, mo tiẹ̀ lè béèrè wípé ọgbọ́n àtọwọ́dá Olúmúyìwá bá mi ṣe àgbéyẹ̀wò nínú bóyá mo ronú nípa ìdókòwò méjì tàbí iṣẹ́ méjì tí mo tiẹ̀ fẹ́ ṣe lápèjúwe. Ẹ jẹ́ n bí bóyá bí àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ parí yunifásítì lásìkò yẹn lèmi lè béèrè wípé ó dáa tiẹ̀ ti parí yunifásítì gan-an, n tiẹ̀ mọ iṣẹ́ tí mo fẹ́ ṣe. Ó dáa jẹ́ n bi ChatGPT bí ó tiẹ̀ lè fún mi ní àmọ̀ràn. Ẹ jẹ́ n bí wípé bóyá mo ronú nípa cyber security àti nípa data science. Màá wá bí kó lè fún mi ní ìtọ́sọ́nà, kó lè fún mi ní ìmọ̀ràn lórí bí mo ṣe lè tọ́ra mi sọ́nà. I just finished my bachelor's. I just finished my bachelor's and I am thinking of learning. I'm thinking of learning. Adébọ́lá mi ti ṣetán. I'm thinking of learning cybersecurity. I'm thinking of learning cybersecurity. Mo ṣẹ̀ṣẹ̀ parí ifásitì. Mo wá fẹ́ béèrè bóyá kò dá mi lójú. I just finished, ẹ jẹ́ n sọ ohun tí mo kọ́ fún and I studied mathematics. And I'm thinking on learning cybersecurity on data science. Can you suggest which way to go? So, lè fún yàn ní ìmọ̀ràn. A sì sọ torí pé tìbìtìrì la dálé ayé, gbogbo nǹkan náà kọ́ ni yóò jẹ́ pé ire yóò láwọn ibi tó kù sí náà. So àwọn sọ bá bẹ́ẹ̀ cyber security o ṣètìrí, bá ti fẹ́ ṣe data science, which should you choose? Èwo ló yẹ kó o mú? A sọ fún ẹ wípé if you enjoy solving practical problems and you have interest in security and like understanding how systems work, then go for it. Ṣùgbọ́n ní if you enjoy analyzing data, being predictive models and excited about using math to extract insight from data, then you go for. Ṣé ti rí àwọn ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì wà téèyàn tiẹ̀ fẹ́ ṣe bóyá tí kókó ni àwọn nǹkan yẹn wọ́n dà gẹ́gẹ́ bí calculator ni. Wọ́n sì lè ṣàṣìṣe. Ẹ má jẹ́ kó jọ yín lójú pé bó ṣe ń ṣe nǹkan mèremère tó yìí kò lè ṣàṣìṣe. Ó lè ṣàṣìṣe. Ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ẹni tí ń fi calculator ṣe ìṣirò ni. Ẹni tó bá mọ ìṣirò dáadáa yóò mọ àsìkò tí yóò mọ bó ṣe fẹ́ yóò mọ àyíníke àti àyínípadà tí ń bẹ nínú calculator gẹ́gẹ́ bó ṣe rí gan-an. Àpèjúwe kan lélẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan míì tiẹ̀ wà tèmi gan ò tiẹ̀ mọ̀. Lápèjúwe bóyá mo tiẹ̀ fẹ́ oníjọ́ kan tí mo kọ ewì kan ní èdè Gẹ̀ẹ́sì. N sì mọ ewì kọ, ǹjẹ́ ẹni tó mọ ewì kọ. Ṣùgbọ́n nígbà tí mo kọ ewì tán,
Ewì náà fẹ́ dàbí ẹni pé ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ òun ló kọ ṣùgbọ́n nígbà tí mo gbé fún Gemini tiẹ̀ ni mo gbé fún nígbà tí Gemini gbà mú Gemini kọ́ nìkan bí ìgbà tó jẹ́ pé àgbà akéwì lédè Gẹ̀ẹ́sì òun ló ṣe àgbékalẹ̀ òun ló ṣe àgbékalẹ̀ nǹkan náà. Àwọn nǹkan wọ̀nyí wọ́n lè ràn wá lọ́wọ́ láti mú iṣẹ́ wa yá, láti mú iṣẹ́ wa dára. Àwọn nǹkan ọ̀nà pọ̀ tá a lè lò wọ́n. Kódà irú lápèjúwe, èmi lápèjúwe mi ò mọ̀ nípa data science. Mo dẹ̀ fẹ́ gbìyànjú àti kọ́ ẹ̀rọ kọ̀m̀pútà. Mo fẹ́ kó kọ́ mi mo fẹ́ kí ChatGPT ràn mí lọ́wọ́ láti kọ́ mi lẹ́kọ̀ọ́. Tí n bá ṣe àṣàyàn ChatGPT 4o with Canvas, pẹ̀lú Canvas ó lè kọ́ mi bí n ṣe kọ́. Ẹ máa wo lápèjúwe àwọn èyí tí mo ti bí lẹ́ẹ̀ní tẹ́lẹ̀ lélẹ̀ tí mo sọ pé let's write code together. Torí pé tẹ́lẹ̀ àwọn èyí tí ò ń ṣe with Canvas yóò kàn kọ kóòdù yẹn fún yín ni pé gbà lọ jẹ́ ṣùgbọ́n tí n bá fẹ́ kọ́ tí mo dẹ̀ fẹ́ sáré èmi náà fẹ́ fi àfikún tèmi náà kún. Gẹ́gẹ́ bí mo sọ wípé àwọn ẹ̀rọ wọ̀nyí wọn wà fún kán wá ṣe gbogbo iṣẹ́. A gbọdọ̀ nímọ̀ nípa bá ti fẹ́ lò wọ́n. Àwa náà sì ní àfikún tá a fẹ́ lò fún wọn. Lápèjúwe èyí tí mo ti bí pé mo fẹ́ train mo rò pé ìbéèrè tí mo béèrè níbí ni pé mo ní kó kọ́ mi ní bí mo ṣe lè train nǹkan kankan. Ní báyìí mo sọ fún wípé mo fẹ́ kọ́ jẹ́ a jọ kọ kóòdù papọ̀. Nígbà tí mo ní jẹ́ a jọ kọ kóòdù papọ̀, ó dẹ̀ sọ pé that sounds like fun. Irú kóòdù wo ni lo fẹ́ kọ? Mo fẹ́ set up Python server. Ó dára bẹ́ẹ̀. Ó dẹ̀ ṣègbé jáde. Jẹ́ a lo Flask, ó gbé jáde. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà mo wá ní ó dáa jẹ́ a ti ẹ̀ kọ́ mọ́dẹ́lì kan. Can we work together on training a simple classification model? Fúnra rẹ̀ ló dẹ̀ ṣe àgbéjáde wọ̀nyí. Tí kò bá yé mi gbogbo nǹkan tó kọ yìí, mo lè ní pé kó ṣe àlàyé àwọn nǹkan wọ̀nyí fún mi. Mo lè ní pé ChatGPT o ṣe àlàyé àwọn nǹkan wọ̀nyí fún mi o. Nísìnyí mo lérò pé tí n bá gba gbogbo kóòdù yìí tí mo gbé sórí ẹ̀rọ tọ̀dọ̀ tèmi ó yẹ kó lè ṣiṣẹ́. Tí n bá sì ní ìbéèrè tí kò yé mi nínú ẹ̀, ó ti mú ìrìnàjò mi yá. Lóòtítọ́ àwọn nǹkan wọ̀nyí lè gbaṣẹ́ lọ́wọ́ àwọn ènìyàn ṣùgbọ́n bí wọ́n ṣe lè gbaṣẹ́ bẹ́ẹ̀ náà wọ́n tún lè ṣe àgbékalẹ̀ àwọn iṣẹ́ mìíràn. Ẹ jẹ́ á dá dúró bẹ́ẹ̀ lórí ChatGPT. Nínú àwọn ọ̀nà téèyàn tún máa gbà lo OHA, torí tá a bá ń lo abbreviation náà lédè Yorùbá, ìgékúrú OHA, ọgbọ́n àtọwọ́dá. OHA Olumuyiiwa, mo lérò pé lọ́jọ́ iwájú àwọn tí wọ́n jẹ́ onímọ̀ data science tí wọ́n gbọ́ èdè Yorùbá wọ́n lè bá ní ṣe àgbékalẹ̀ àwọn mọ́dẹ́lì tá a lè máa bá sọ èdè Yorùbá gẹ́gẹ́ bá ti fẹ́. Tá a bá ní OHA Olumuyiiwa, a lè bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìgbà tí mo ní olùbásọ̀rọ̀, olùbánidámọ̀ràn bí ò bá séèyàn lẹ́gbẹ̀ẹ́ mi. Bí n bá ní ChatGPT lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti tèmi, tí n bá lọ sórí ti ẹ̀rọ ìléwọ́ mi, mo lè tẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yìí. Ó sì lè máa bá sọ̀rọ̀. Kò tíì gbọ́ Yorùbá ṣùgbọ́n ó gbọ́ broken tá a máa ń sọ ní Nàìjíríà. Hi there. Ó ṣẹ̀ṣẹ̀ ń jí bọ̀ ni, ń sùn tẹ́lẹ̀. Ó yá gbéra. Hi there. How far? Make we yarn now. Ade, wetin dey sup? My guy, I dey always gbadun you. I just want make you just talk about everything now. I be the reason, you sabi esusu? Abi ajo? I dey feel that one sure. You fit count on me like correct esusu. So, wetin you wan gist about? I be wan talk about esusu. You sabi esusu? Yes na. Esusu na like contribution wey people dey do for group. Everybody go dey put money for inside. Then one person go collect all the money for that turn. E dey help people manage money well, especially for big expenses or emergencies. You dey plan to join one? Yeah, I be the reason am. You sabi another name wey person dey call esusu? You sabi another name wey dem dey call am? Yes. Different places get different name for am. For some places, dem dey call am ajo. For others, na osusu or adashi. But the idea still dey the same. Yeah. Na to gather money together
make everybody fit benefit one by one. You dey correct. Your head dey there. But me we call am ajo. No be ajo, na ajo because na Yoruba word. True talk. Thanks for the correction. Ajo na correct Yoruba way to talk am. No. You dey enjoy to dey do ajo. No be ajo, ajo, ajo. Oya try am, ajo. My bad. Ajo. Got it. Thanks for the correction. You dey run any ajo for your side? You try, but no be ajo, na ajo. Or you don't like when you say jaw. You sabi jaw for English now. Jaw. I dey catch you now. Ajo, like jaw in English. Thanks for the lesson, my guy. So you go come call her. You go come call her again. I go call her ajo, ajo, like jaw, ajo. I don't get am. Ajo, abi? Finally. But I dey learn. I suppose buy you suya as you get am correct. You make sense. Swear, no wahala. I go get am correct next time. Thanks for the ginger. You make sense. How far with your day? Yeah, now this ajo thing now. I be dey find out to get more. Okay, may we talk am for Yoruba. Your Yoruba how far? How your Yoruba be? Mo gbebo Yoruba díẹ̀. Ṣùgbọ́n no worry, wọ́n máa try láti bá ẹ sọ̀rọ̀. Ó yá jẹ́ ká. Ìgbóhùn ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ àjò. Mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa dájọ́ ni. Mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa dájọ́ ni. Ó yé mi báyìí. Ó fẹ́ dájọ́ ni láti ṣe ẹ lọ́gẹ. Kí ló ń ṣe tí ó fẹ́ kọ owó fún? Ọ̀rọ̀ rẹ ò yé mi o. Ó ta kókó. Ó tayò. Ó jẹ́ ká sọ̀rọ̀ báyìí. Owó tí ò bá kọ ṣe dájọ́. Ṣé ó ti yẹ ẹ lọ́sẹ̀ kìíní? Ó dára. Let's go back to pidgin. Your Yoruba is not good enough. But it's okay. It's no okay. Mm-hmm. I hear you. If you need anything, make you just holler me. All right. No wahala now. You be my guy. Later now. All right. Later now. Take care. Ó dára bẹ́ẹ̀. Èyí tí mo tún ti lò tí mo gbádùn òun náà ni èyí tá à ń pè ní NotebookLM. Eléyìí ṣẹ̀ṣẹ̀ jáde ni. Mo sì gbádùn ẹ̀ púpọ̀ torí pé olùrànlọ́wọ́ òun ni NotebookLM. Ó lè ràn ẹ́ lọ́wọ́ lórí àkójọpọ̀ pàápàá jùlọ tí èèyàn bá ń ṣiṣẹ́ ìwádìí. Tí èèyàn bá ń ṣiṣẹ́ ìwádìí lọ́wọ́ tàbí èèyàn tí fẹ́ gbé nǹkan kan jáde bóyá bí ẹ fẹ́ gbé àpèkọ tàbí àròkọ ẹ fẹ́ gbé jáde tàbí tí ẹ fẹ́ kọ̀wé gbogbo àwọn èrò tẹ́ ní nípa nǹkan tẹ́ fẹ́ gbé jáde ẹ ti ń rò ó tipẹ́tipẹ́ ẹ ṣáà ń ṣa gbogbo ẹ̀ jọ lórí ìrọ̀rùn ẹ lè ṣe àkójọpọ̀ gbogbo ẹ̀ lórí NotebookLM tẹ́ bá ti wá ṣàkójọpọ̀ gbogbo ẹ̀ ẹ lè máa ṣèbéèrè Gemini ló wà lábẹ́ NotebookLM ẹ lè máa ṣèbéèrè lọ́wọ́ àwọn àkójọpọ̀ tó jẹ́ ti tọ̀dọ̀ ti yín gangan ẹ lè máa ṣàbéèrè lọ́wọ́ ẹ̀ yóò wá dà gẹ́gẹ́ bí ìgbà pẹ́ ń bi ChatGPT torí pé yóò máa fún yín ní àwọn òye yẹn kò kàn ní jẹ́ pé ẹ kàn béèrè ìgbà tẹ́ bá lọ sí Google ṣùgbọ́n látara àwọn information tọ̀dọ̀ ti yín àwọn àkójọpọ̀ ọ̀rọ̀ tọ̀dọ̀ tí yín tẹ́ ẹ ti kó fún tẹ́lẹ̀ inú ẹ̀ náà ni ó ti fún yín ní ìdáhùn padà bóyá bí àwọn ìkan tí mo ti lé àpèjúwe àdẹ́bá rí níbí mo fún ní ìwé ìtàn iṣẹ́ mi mọ nǹkan mi tí mo lè pè lásìkò yìí ṣùgbọ́n tá a lè pè ní CV mi fẹ́ pè ní ìwé ìwáṣẹ́ torí pé gbogbo ìgbà náà kọ́ ni pé bóyá èèyàn fẹ́ fi ìwé ìwáṣẹ́ ṣùgbọ́n bóyá ká pè ní ìwé ìtàn nípa iṣẹ́ ìwé ìtàn iṣẹ́ mi ìwé ìtàn iṣẹ́ eléyìí tẹ́ mi lọ́rùn torí bóyá nínú èdè Jámánì a máa ń pè ní Lebenslauf ìyẹn ni pé bí àkọọ́lẹ̀ bí ayé rẹ̀ ṣe lọ ṣùgbọ́n lórí àbílẹ̀ rẹ̀ pé ńgbà tí mo gbé fún níbí báyìí mo lè ibi tó ti kọ select sources yìí sources làwọn kan tó jẹ́ àwọn àkójọpọ̀ tọ̀dọ̀ ti tèmi so àwọn àkójọpọ̀ yìí èèyàn lè fún tó ọ̀nà 50
ẹ lè fún ní àkójọpọ̀ lọ́nà àádọ́ta. Bóyá lápèjúwe tí n bá fẹ́ fi kún, ṣẹ́yìn náà ti rí àwọn àpèjúwe tó fún mi. Ó lè jẹ́ fáìlì tí mo ti nínú Google Docs, ó lè jẹ́ àwọn slide tó wà tẹ́lẹ̀, ó lè jẹ́ ìkànnì ayélujára bí website, ó lè jẹ́ lórí YouTube gan mo ti ń ṣe àkójọpọ̀ àwọn nǹkan yìí, ó sì lè jẹ́ copy text àwọn nǹkan tí mo ti kọ síbì kan tẹ́lẹ̀, mo kàn kó gbogbo ẹ̀ jọ. Nígbà tí n bá kó gbogbo ẹ̀ jọ, gbogbo ẹ̀ yóò di source níbí, ń wá máa ṣe ìbéèrè fún. Bí eléyìí nìsín, àkójọpọ̀ kan péré ni mo ti fún nípa ìwé ìtàn iṣẹ́ mi. Mo á lè ṣe ìbéèrè nípa ẹ̀ wípé what are the what are the most important things to the owner of this resume? Bóyá tí ò bá ní ìdáhùn yóò sọ fún mi pé òun ò ní ìdáhùn. Mo kàn rò ní. Mo lérò pé kò yẹ kó ní ìdáhùn tó mọ́yán lórí torí ó dá, ó gbìyànjú. Láti inú ẹ̀ náà ló ti mú jáde pé the most important things to the owner of this resume appears to be building relationships, solving problem, technical skill. Fún rẹ̀ náà ló mú un jáde. Èèyàn sì lè lórú àwọn ẹ̀rọ báyìí pàápàá jùlọ bóyá tí èèyàn bá jẹ́ ilé iṣẹ́ tẹ fẹ́ ṣe àgbéyẹ̀wò oníranran àwọn tí wọ́n wáṣẹ́ wá sí ọ̀dọ̀ yín, bóyá wọ́n lé lọ́gọ́rùn-ún àbí wọ́n ti ẹ̀ tó ẹgbẹ̀rún. Kàkà kí ẹ ṣe máa yẹ gbogbo ẹ̀ wò lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ lè kó fún àwọn ẹ̀rọ wọ̀nyí. Irú eléyìí tó gba àádọ́ta, ẹ lè kó tàádọ́ta fún wọn pé ó yá bá mi wo gbogbo àwọn ìwé ìtàn iṣẹ́ àwọn ẹni wọ̀nyí kó sì mú èyí tó lérò pé ó yẹ kó jẹ́ ẹni tó yanrantí jù nínú gbogbo wọn. Torí iṣẹ́ pọ̀ fún mi, n lè máa ṣe àgbéyẹ̀wò ìwé àádọ́ta, eléyìí ti pọ̀ jù. Ṣùgbọ́n ohun tó ṣe pabambarì jù pẹ̀lú NotebookLM òun ni pé òun tún lè ṣe podcast, ó lè ṣe ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ lórí fáìlì tẹ bá ti fún tẹ́lẹ̀. Nígbà tí mo fún ní fáìlì yìí, fúnra ara rẹ̀ ló ṣe. Eléyìí jọ mí lójú púpọ̀ torí pé wọn ò mọ̀ mí rí. Ṣùgbọ́n pé àwọn ẹ̀rọ wọ̀nyí pé tí a bá ti dá wọn lẹ́kọ̀ọ́ dáadáa, wọ́n lè ṣe oníranran nǹkan. Ẹyọ kan òun tún lé léyìí. Bóyá èyí tí màá fi kásẹ̀ ńlẹ̀ ni pé ṣé àti ẹ̀wá lè tí ó lè sọ àwọn èdè abínibí ti tọ̀dọ̀ wa. Eléyìí ni màá fi ká ńlẹ̀. À ń pè ní Indigenius AI. Wọ́n ń pè ní jẹ́ nǹkan bá ṣe kọ́ ọ torí pé wọn ò kọ́ gẹ́gẹ́ bí èdè Gẹ̀ẹ́sì. Indigenius AI. Ẹ jẹ́ kí n kọ́ báyìí. Indigenius AI. So òun ó lè kọ́ èdè Yorùbá. Mo ń bọ̀. Ẹ jẹ́ indigenous.ai. Òun náà ni indigenous.ai. Ẹ jẹ́ n kọ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó wà níbi tó yẹ kó wà. Ó kọ́ rẹ̀ gangan lélẹ̀. Ẹ rí pé eléyìí wọ́n pè ní AI that speaks your language. Ó sọ Hausa, ó sọ Yorùbá, ó sọ Igbo. Ẹ sì má gbàgbé pé mo ní pé àwọn ọ́ha wọ̀nyí, a bá pè AI lè pé ọ́ha. Àwọn ọ́ha wọ̀nyí wọ́n pé oníranran. Eléyìí náà sì leléyìí ọ́ha Olumuyiiwa lòun náà. Ó sì lè mú nǹkan wá ní èdè Yorùbá, èdè Igbo tàbí ní pidgin fúnra rẹ̀. Àmọ́ òun kò jẹ́ ọ̀fẹ́ lọ dọ̀yìndọ̀yìn. Tẹ bá fẹ́ gbádùn rẹ̀ dáadáa, ẹ ní láti sanwó fún. Ẹ̀yin náà mọ̀ pé ọbẹ̀ tó dùn, òun ló pa. Mo lè kọ Yorùbá fún lápèjúwe. Bóyá mo fẹ́ ní ẹ jẹ́ n kọ fún ní Yorùbá. Ǹjẹ́ o lè kọ mo fẹ́ kó kọ bí orin ọmọdé. Ǹjẹ́ ń fi àmì sí kó má ba à dà pọ̀. Ọmọdé. Ǹjẹ́ o lè kọ orin ọmọdé fún mi? Ẹ jẹ́ n wo ìdáhùn tí yóò mú wá nígbà tí mo ní kó kọ orin ọmọdé. Ṣé ẹ ti rí ìdáhùn tó mú wá? Dájúdájú ẹ jẹ́ ká kọ orin ọmọdé. Ẹ jọ̀wọ́, ẹ káàárọ̀ o, ẹ káàárọ̀ o, ọjọ́ tuntun tẹ́lẹ̀. Jẹ́ ká yọ̀, ẹ jọ̀wọ́. Kò sí yíyà ní ọjọ́ yìí. Gbogbo wa jọ̀jọ̀.
jẹ́ ká máa fàájì nìkan ló fẹ́ǹtì ló fẹ́ǹtì. Orin yìí lè mú gbogbo ilé dán mímọ́. Ah. Yorùbá rẹ̀ yìí ó lọ ṣùgbọ́n ìgbìyànjú náà ni. Orin yìí lè mú gbogbo ilé dán mímọ́. Ó lọ kò yé mi o. Ọ̀yà jẹ́ n tún béèrè ìbéèrè mi lọ́wọ́ Indigenius AI. Jẹ́ kí n sọ fún wípé kí ni Nàìjíríà? Jẹ́ n tí ẹ béèrè bóyá kí ni Nàìjíríà? Kí ni dòdò mímídò. Kí ni Nàìjíríà? Nàìjíríà. Ẹ wo bóyá ó tiẹ̀ ní ìdáhùn, bóyá ó tiẹ̀ mọ ohun tí ń jẹ́ Nàìjíríà gan. Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè kan ní àríwá gúúsù Áfríkà. Ó ní àwọn ẹ̀ka ẹ̀dá. Mo lérò pé èdè ló fẹ́ kọ níbẹ̀. Dòmí. Ẹ̀dá náà ló fẹ́ kọ. Ó ní ẹ̀ka ẹ̀dá àti àṣà tó pọ̀ run. Púpọ̀ run yìí ò yé mi o. Àti pé ó jẹ́ orílẹ̀-èdè tó pọ̀ jùlọ ní Áfríkà nínú àwọn ilé iṣẹ́, ìlú àti ẹ̀dá ẹ̀yà. Ìlú oníyán, ìlú dòdòdò, ìlú ọ̀nìyàn. Ó dà pé ó ti ń sọ Ìjẹ̀ṣà. Ó dà pé ó ń sọ Ìjẹ̀ṣà mọ́ Yorùbá àjùmọ̀lò. Ìlú ọ̀nìyàn. Orílẹ̀-èdè yìí ni Àbújá. Ọ̀nìyàn kọ́ ni ohun tó fẹ́ kọ o. Mo lérò pé ohun tó fẹ́ sọ ni olúùlú torí ọ̀nìyàn. Bóyá ohun tó fẹ́ pe capital ní Àbújá. Ìlú ọ̀nìyàn kọ́ ni Àbújá. Olúùlú rẹ̀ ló yẹ kó jẹ́ Àbújá. Ṣùgbọ́n ìlú tó pọ̀ jùlọ ní èèyàn ni Lagos. Irú eléyìí sì yìí ó yẹ kó kọ ní Èkó. Ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ni pé iṣẹ́ Olumuyiiwa tí mò ń lò lọ́wọ́ yìí, bí ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ ṣe tó, òun náà ni agbára rẹ̀ ṣe tó. Mo nígbàgbọ́ pé tó bá tún rí ìdánilẹ́kọ̀ọ́ jù báyìí lọ, iṣẹ́ rẹ̀ yóò yàtọ̀ sí eléyìí. Orílẹ̀-èdè náà tún jẹ́ alágbára nípa ẹ̀dá ọ̀gbìn. Mo lérò pé iṣẹ́ ọ̀gbìn ló fẹ́ kọ níbí. Ẹ̀dá ọ̀gbìn nílẹ̀ àti wàràwàrà pẹ̀lú àwọn nǹkan tó ń fa owó wọlé bí epo abẹ̀rẹ̀. Mo lérò pé crude oil ló fẹ́ kọ. Crude oil lè mú owó wọlé fún orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n ohun tí a máa ń pe crude oil ni rọ̀bì, epo rọ̀bì, epo abẹ̀rẹ̀. Èmi ò mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ lédè Yorùbá. Ṣùgbọ́n ìgbìyànjú ni eléyìí. Iṣẹ́ sì wà. Ìtumọ̀ rẹ̀ rí pé ohun tó ti ẹ̀ dùn mọ́ mi jù òun ni pé nígbà tí àwọn nǹkan bí ChatGPT Canvas, Olumuyiiwa ChatGPT, ó lè mú wá fún mi ọ̀nà tí èmi náà lè gbà ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ìran wọ̀nyí. A jẹ́ wípé ayábẹ́rẹ́ ò bẹ́ àrè nìyẹn. A lè ṣe ìgbìyànjú àwọn nǹkan wọ̀nyí láti fi kọ́ àwọn ẹ̀rọ wọ̀nyí fúnra rẹ̀. Ìyẹn ni pé àwọn ẹ̀rọ yìí gan lè ràn wá lọ́wọ́ láti dá wọn gan lẹ́kọ̀ọ́ fún tí a fẹ́ lò wọ́n fún. Ẹ kú àtàárọ̀. Ẹ kú bẹ́ẹ̀ ṣe bá wa ká lọ lórí àwọn ẹ̀rọ ọgbọ́n àtọwọ́dá wọ̀nyí. Ọgbọ́n àtọwọ́dá Olumuyiiwa ní pàápàá jùlọ àtàwọn tó kù ẹ̀ tá sọ̀rọ̀ nípa wọn. A sọ̀rọ̀ nípa ọgbọ́n àtọwọ́dá aládàáyanrí tàbí aláṣàyàn èyí tó lè discriminate. A sì sọ̀rọ̀ nípa ọgbọ́n àtọwọ́dá gbogbo nìṣe tó jẹ́ pé òun ní ọjọ́ iwájú fún gbogbo àwọn nǹkan wọ̀nyí. Àwọn ọ̀nà wo lẹ̀yin náà ń gbà tí ẹ lo àwọn ẹ̀rọ AI yìí? Ǹjẹ́ wọ́n mú iṣẹ́ yín yá? Torí àmúṣẹ́ yá ni wọ́n. Ǹjẹ́ ẹ̀rù ń bá yín pé wọ́n ti lè gba iṣẹ́ lọ́wọ́ yín? A máa ṣàlàyé nípa àwọn nǹkan yìí lẹ́kùnrẹ́rẹ́ nínú àwọn ìfọ̀rọ̀jomitoro míì tá tún máa ní ọjọ́ iwájú.
bí ẹ bá tí mọ̀ ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan wọ̀nyí tẹ́lẹ̀, ẹ lè máa ṣe àgbéyẹ̀wò wọn. Ó lè máa mú rìn yá. Kódà bóyá ẹ tiẹ̀ fẹ́ bá olólùfẹ́ yín sọ̀rọ̀, bóyá bùkátà ò tiẹ̀ jẹ́ kí ẹ tètè rántí dákun yá mi lọ́gbọ́n àti àwọn nǹkan míì ló ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Báwọn kan ṣe lè ṣiṣẹ́, bẹ́ẹ̀ náà ni wọ́n tún lè ṣọṣẹ́. Mo ti sọ nípa eléyìí ṣùgbọ́n a máa ṣàlàyé púpọ̀ nípa wọn ní ọjọ́ iwájú. Ẹ jẹ́ ká dá dúró ńbẹ̀ fún tọ̀sẹ̀ yìí. Ìjẹ́ ẹ̀yin tí ẹ ní ìbéèrè, bẹ́ bá gbádùn àgbéyẹ̀wò ọgbọ́n àtọwọ́dá Olumuyiiwa yìí, ǹjẹ́ nǹkan míì tí ẹ̀ tún wà nínú àwọn technology tí ó wù yín kó jẹ́ pé a ṣe àgbéyẹ̀wò rẹ̀, pàápàá jùlọ bóyá ní èdè Yorùbá, kó ba lè jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí wọ́n súnmọ́ yálà ẹni tí kò gbọ́ èdè Gẹ̀ẹ́sì tàbí ẹni tó ṣe wípé ó gbọ́ èdè Gẹ̀ẹ́sì ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yìí ó jọ bí idán torí ká má purọ́ idán ń bẹ lábẹ́ rẹ̀. Ó dìgbà.